àṣìwí ò tó àṣìsọ, ìgbàgbé ò lóògùn. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ ti ṣe alábàápàdé fídíò tí mo post láàárọ̀ yìí, tí mo sọ nípa infection, ẹ má bínú, ewé kórópọ̀ọ́ ni mo fẹ́ mẹ́nubà tí mò ń lọ dárúkọ ewé bomubómú. Ẹ dákun, gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo sọ wípé kí a má fi àìsàn wọnú oṣù tuntun gẹ́gẹ́ bí oṣù tí ń parí lónìí. Infection tó dáa, ewé kórópọ̀ọ́ mo ti sọ oríṣiríṣi nípa rẹ̀, mo ti mú wá fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n lónìí, ẹ bá mi wá ewé àsùnwọ̀n, ẹ bá mi wá ewé àsùnwọ̀n, ọ̀jẹ̀lẹ́, ìyún àṣẹ̀ṣẹ̀yọ rẹ̀, ẹ já kó pọ̀ dáadáa, ẹ wá lọ bá mi wá ewé kórópọ̀ọ́ yìí. Ó ti ń gbẹ, eléyìí tí ó ti ń rọ, but èyí tí ò tíì gbẹ báyìí. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ já ewé kórópọ̀ọ́, ẹ má já, ẹ má gé lórí, ẹ fà á tu ti gbòǹgbò báyìí. Kẹ́ ẹ ṣàn, ẹ kó sí inú apẹ, òun àti ewé àsùnwọ̀n òyìnbó. Ó di sísè. Tí ẹ bá fi omi 3 litre sí, ẹ sè é kómi náà gbẹ títí di tó kù bí 2 litre, kó jiná dáadáa. Ẹ bẹ̀rẹ̀ sí ní mú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Tí ẹ bá máa sè é bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì sí ẹ̀mẹ́ta, ẹ lọ sí ilé ìwòsàn kẹ́ ẹ lọ ṣàyẹ̀wò pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ohun tó ń jẹ́ infection pátá á ti bá ìtọ̀ àti ìgbẹ́ jáde, á flush, á fọ̀ jáde. Bó ṣe rí nìyẹn. Títí dìgbà míì tá ó tún pàdé, èmi Ọláwálé ọmọ Ewéjẹ́, àbúrò yín, olólùfẹ́ yín. Bí mo ṣe máa ń sọ wípé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, ẹ follow mi. Ire o.